láti ìbàdí di méjì lórúkọ mi ẹ̀yin èèyàn mi nílé lóko lájò ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín ṣe mọ bó ṣe ń lọ Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni kí ló ń dúró ṣe ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube má gọra ẹ o èmi Lateef Adédìméjì I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì kí ló ń dúró ṣe gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ bless you. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àpè má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. káàárọ̀ ọkọ mi. wọ́n mi ẹ káàárọ̀ mà. báwo ni. fine ma. màá kú ṣẹ́kẹ̀. ẹ ṣe bá mo fẹ́ kí grandma dé kọ́dẹ̀ pé gbogbo inú ilé ti clean. ṣé lóòótọ́ ọmọ gidi ṣe ń ṣe ló ṣe ṣe yẹn. ó impress mi gan. wow o máa clean inú ilé nìyẹn kúṣẹ́ well done. ẹ ṣé. ó dẹ̀ wá dá bó ṣe clean ilé láàárọ̀ kùtùkùtù yìí ọmọ ọkọ ni kúṣẹ́ well done. ẹ ṣé. in fact ó ti ẹ̀ dá bó tiẹ̀ ṣe ń clean nínú living room yìí ṣùgbọ́n pé ọkọ ẹ̀ tó bá ti délé báyìí ó máa like kí gbogbo inú ilé clean. jọjọ ọkọ wo ló fẹ́ fọ́mọ mi o. ṣé Jùmọ̀kẹ́ ní ọkọ méjì ni. ta ni o. mo dúró Junior tí bá tiẹ̀ ní pé kó lọ wọ́kọ̀ wá fàbúrò ẹ̀ Segbowe ló máa recommend. mo mi ṣe Segbowe ń ṣèyàn ni no ẹ sọ fún pé Segbowe ń ṣèyàn kò bọ́ ìyẹn fún ìbàjẹ́. mọ́mí ebo ìga ó tún nígẹ̀ ó tún síngbọnlẹ̀ ó tún pupa ó tún wá láfúró ó tún wá mọ obìnrin tọ́jú. jọ kí ni ẹ̀yin méjèèjì mọ̀ nípa ìtọ́jú obìnrin. wọ́n mọ̀ wọ́n yín tọ́jú obìnrin o ẹ gbàgbé o. mo rí láre ló máa fi sùn kalẹ̀ tó ní jí lásìkò kó wá assist àbúrò ẹ̀ láti ṣiṣẹ́ mo rí láre pé ó mọ̀ tọ́jú obìnrin dáadáa. Jùmọ̀kẹ́ kú ṣẹ́jèrè ṣùgbọ́n. yes ma'am. mo tiẹ̀ invite Segbowe wá fún weekend. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ni mo ní kó wá bá Jùmọ̀kẹ́ ṣe weekend ni. tó bá ṣàtidé bíbẹ̀ kó ṣàbíyè bá rẹ̀. ṣọkọ ẹ náà ló bá wíwá yẹn ni. ta ni yẹn. lọ check. ta ni. wá talk of the devil. èmi ò kì í ṣe devil. ọmọ mi èèyàn ni mi o. mo ṣe àṣẹ pé òkè ń ṣe ọmọ àlè that is ọmọ ọkọ ni mo ṣe ń sọ̀rọ̀ ẹ fún mọ́mí àti. mọ́mí ẹ káàárọ̀. káàárọ̀ jẹ́ Segbowe pẹ̀lẹ́. Segbowe. yes ma. ó máa dùn yàtọ̀ láàárọ̀ ìkẹ́. ọmọ mi nìyẹn. kí ni kan náà ẹ jọ kílẹ̀ kó sí o. ó láìkì ẹ̀. mo love ẹ. ó sọ pé ló máa láìkì ẹ̀. DRC ni wọ́n pè ó.
Doris and Cabona. N tí wàá fi bàtà bọ̀ bẹ́ẹ̀rì. Báàgì yìí nìkan ni ó dà pé Gucci náà kọ sí ṣùgbọ́n àtàbà ni. Designer lọmọ. Jọ kí ni Doris and Cabona? Nǹkan tó ń pè ní ẹ̀ designer. Segbowe mo ti ní kó ọ̀nà máa package ẹnu ẹ̀ dáadáa. Ó tiẹ̀ ti tó ó yẹ méjèèjì ẹ lọ sínú yàrá. Segbowe. Pàdí mi. Ẹ wo stepping. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ àlú black. Abamade. Leave my party alone, yo. Barbary. Doris and Cabona. Junior. Junior máa ti fẹ́ nà pa. Ọ̀bọ̀ mo pé kí ní pé kò get out kó yára mi jàre. Grandma, ẹ̀yin nìkan lẹ wà ní sitting room. Báwo ni ṣàgó ẹ̀? Grandma, Segbowe kọ́ mú ń jẹ́ Segbowe. Segbowe wherever. Báwo ni nǹkan? Dáadáa ni wà. Mo tiẹ̀ ṣe bí Jùmọ̀kẹ́ wà pẹ̀lú yín ní sitting room ni. Jùmọ̀kẹ́ tó lé exam lọ́sẹ̀ tó ń bọ̀ ló máa wá jókòó tèmi níbi tó ń prepare fún exam ẹ̀. Kò jọ. Mo ti rò pé wọ́n pàápàá wà lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ níbi tẹ́ ti jọ ń play game. Ewu Junior yẹn wo ti mọ géèmù yẹn gbájú ó kàn náà mi ṣeré ni àti pé èmi tiẹ̀ láìkí kí n máa jókòó sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà bíi tiyín báyìí. Nítorí kí ni o? Torí pé ẹ máa sọ àwọn ìrírí fún mi tí màá wá máa kẹ́kọ̀ọ́ níbẹ̀. Wo ọmọ mi, ọmọ dáadáa ni ẹ. Irú ọmọ bíi tiẹ̀ báyìí ni mo fẹ́ràn. Irú ọmọ bíi tiyín báyìí ni ò sínú ayé mọ́, ní ò jẹ́ káyé rí bíi tàtẹ̀yìn wá mọ́. Ẹ jọ̀ọ́ grandma, ṣé ẹ lè sọ àwọn ìrírí yín fún mi lóríṣiríṣi? Mélòó ló fẹ́ gbọ́? Ibo gan-an ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ náà o. Ṣé rí grandma kí ẹ tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sáré lọ gba báírò àti pépà wá kí n lè kọ sílẹ̀. Ó dáa. Ṣé o ní ìdí ẹ̀ ṣá? Mo ní ìdí ẹ̀ grandma. Ok, má pẹ́. Gbájú. No. Junior. Yes. Junior. Kí ni báyìí? Ṣùgbọ́n kí bọ̀bọ̀ iná mi ni. Má bínú, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ ni. Kí ni yẹn? Mo fẹ́ béèrè pépà àti báírò. Ṣé ètò wájú stop game mi nìyẹn? Ṣé ipò bọ̀bọ̀ ìfẹ́ náà mi ni? Ó dá má bínú kò ní nẹ́. Kí ló fẹ́ fi ìwé àti pẹ́ẹ̀n ṣe báyìí sìn? Mo fẹ́ máa fi kọ àwọn sítórì tí grandma fẹ́ máa sọ fún mi ni. Grandma? Kí ló fẹ́ máa fi wà àti grandma ẹ̀ sọ story? Wọ́n sọ àwọn sítórì fún mi, àwọn ìrírí wọn. Kí ló fẹ́ fi story wọn ṣe o fẹ́ kọ sílẹ̀ for documentation purpose ni? Rárá o, kí ló ń jẹ́ documentation purpose? Mo fẹ́ máa kọ sílẹ̀ torí ìgbà tí grandma bá kú màá lè máa kà fún àwọn èèyàn pé gbogbo nǹkan tí grandma sọ kán tó kú nìyí o. Kí ló sọ náà? Ìmú ni mo fẹ́ kọ sílẹ̀ torí ìgbà tí grandma bá. Stop! Tí grandma bá ṣe kí ni? Tán bá kú. Orí èrò pé o lọ́pọlọ Segbowe. Tí grandma ṣe máa ṣe kí ni? O fẹ́ grandma tèmi kú àbí? O fẹ́ grandma tèmi kú? O fẹ́ kọ́ kú? Má bínú, mo wò pé ó dá grandma ò ní kú, wọn ò ní kú láéláé títí tí wọ́n fi máa darúgbó. Dúró náà, ṣùgbọ́n grandma ti darúgbó. Ò ṣe. Segbowe, kí tó ní wẹ̀ jáde. Hello? Ta nìyẹn? Màmá èmi ni. Ìwọ wo nìyẹn? Grandma ìrántí ohun mímọ́ ni. Mi ò fẹ́ dóhùn yẹn mọ̀ ṣùgbọ́n ó jọ ohun Adébáyọ̀ mi o. Grandma ẹ fi dóhùn mi mọ̀ náà. Ṣùgbọ́n ibo ló wá wà láti gbà yìí? Grandma ìwà Amẹ́ríkà ni mo wà. Bí mo ṣe wọ Nàìjíríà gan-an ni mo pè é. Ok. Ṣé dáadáa ló wá dé? Dáadáa ni mà. Ṣé kò sí nǹkan kan? Kò sí pọ́blẹ́mù mà. Ok. Ṣé o ti pe màmá ẹ? Rárá mà, ẹ̀yin mo kọ́ pé bí mo ṣe wọ Nàìjíríà báyìí. Ok. Kí ló wá fẹ́ o? Kí ló fẹ́? Kò sí nǹkan kan mo fẹ́ fi ṣe surprise fún everybody ni but mo ní ìdásí
láti mú kékeré kan. Báyọ̀ bíi kí ni ná? Àwọn ọjà mi tó ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ṣe mo wá fẹ́ gbà ní airport mo wá lè change kékeré kan. Owó kékeré bí èlò ni bí èlò ló fẹ́? Ẹ kú jókòó grandma. Kọ́lọ́run kó gbàdúrà mi o, Kọ́lọ́run jẹ́ kádúrà mi gbà o. Hello, mo ń gbọ́ ẹ. Mo kàn ní bí a bí 20,000 naira. Èmi ò wá ní 20,000 lọ́wọ́ báyìí àti pé báǹkì àti close báyìí n bá ní kí ẹ̀gbọ́n ẹ̀ láàrin iwájú kó lọ bá mi send ẹ̀ sàkáǹtì ẹ̀. Ìṣẹ̀ kan kú mọ̀ ẹ̀mí ìtẹ̀lẹ̀ kẹ́ńgbò tí mọ̀ ẹ̀yìn kan ló fẹ́ tẹ̀ mọ̀ but ṣé bá ní bá mi fi owó yẹn lọ recharge card kí wọ́n send ẹ̀ sí mi. Owó yẹn kò lè pé 20,000 bíi 15,000 kọ́ ṣó ó ti wà ókè. Ilé àti wà ókè ó ṣe ti dá. Ó dà màá send ẹ̀ sínsìn màá send ẹ̀ sí ẹ ṣùgbọ́n. Ìgbàlá láì kí ni bọ̀dì mọ́ ọ. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ọ̀dà mo ti gbọ́ sẹ̀ mo gbọ́ nǹkan tó sọ mi ò ní sọ fẹ́ni kankan mo ti gbọ́ ó dà máa retí mi. Segbowe. Grandma mo ti dé ó yá wá máa sọ fún mi. Máa gbọ́ fi ìwé yẹn sílẹ̀ nù mo fẹ́ rán ẹ níṣẹ́ kan sí sórí owó yìí 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 èló ló jẹ́ 15,000. wà kó lọ́sìn wà ló bá mi ra recharge card wà ló bá mi fi rà wá ṣe kí a o. Grandma 15,000 naira. Gbogbo ẹ ni kò bá mi rà. Ṣé ẹ fẹ́ pe ọ̀run ni? Àwọn aráalé yín ló máa pe ọ̀run kì í ṣe mi wo mi ọmọ àbúrò mi kan ló dé láti ìlú òyìnbó ẹrù tó wá kó dé ẹrù yẹn pọ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ kò wá tó clear ẹrù yẹn kí n lọ fowó ìkẹrẹ fi ra recharge card kí n sẹ́ ẹ̀dẹ̀ sóhun tóun bá ta ní airport òun á fi lè pápọ̀ mọ́wó yẹn òun á fi clear ẹrù òun tóun bá wà tà tán òun á kówó ẹ̀ wá fún mi double ló dẹ̀ máa fi kún gbogbo. Mi ní sọ fún yẹn kankan àfi tí junior bá béèrè lọ́wọ́ mi. Sórí ẹ pé ṣá mo ní kó má sọ fẹ́ nìkan ṣó o rọ mi sápò ni. Mi ò gbómi lọ́wọ́. Orí ẹ ò pé kankan mo ní kó má sọ fẹ́ nìkan tó sọ̀rọ̀ junior mi ì rí junior lẹ́kìn tó pè ẹ́ ni. Mo yá dídé kó lọ síbi tí mo rán ẹ. Mo ń bọ̀ mi ní pẹ́ dé mo ń bọ̀ mo fẹ́. wá bí ọ̀nà bó ló lọ yìí. Mo fẹ́ lọ sọ fún junior pé ẹ fẹ́ rán mi ṣe wá ní kí n má sọ fẹ́ nìkankan. Orí ẹ ò pé kankan ọ̀nà ọbẹ̀ yẹn níbi ju ọ̀nà bí tó máa lọ bá mi ó yẹ bí ibi báyìí ni kò gbà. Ìlú òyìnbó. A ní kó má sọ fún junior òun fẹ́ gbà náà bẹ̀ yẹn òun fẹ́ lọ wí fún junior wàhálà tí ẹni yẹn kó ṣáà clear tó fẹ́ clear kó bá mi kówó ó ti ní double ló máa fi fún mi. Màá máa gbádùn tèmi wọn ní mọ bí tówó ti yọ sí mi o. Adébáyọ̀ má ti lọ gbádùn jù. Èmi tí mo ti gbọ́n tèmi kò ní pẹ́ńsì owó mi á pọ̀ dé ni wọn ní mọ bí tówó ti dé mọ́. Ó bá mi ra káàdì wa kó bá mi send ẹ̀ sí ní ìsinmi. Mo ti dé. Ṣé Segbowe níbi tí mo ti rà wọn à ní wẹ́wẹ́ àwọn ènìyàn líla mo wá ra wẹ́wẹ́ ewu ó kọ̀ bàjẹ́. Ṣé bó ṣàpè ó pé ìyá máa jalè yòókù máa jalè màmá. Ṣé gan ni pàdé? Ẹ̀jẹ̀ bá mi lẹ́yìn ni. Sáyé lè fàyà. Bẹ́ẹ̀ ni jẹ́ rí. Ìdíbẹ̀ ojú náà. Ní pápá fẹ́ kó tutù kí n tó jẹ́ fẹ́ kó tutù díẹ̀ kí n tó jẹ́. Àwọn ilé wọn ní kúlà lẹ́nu. Wọ́n yóò gan wọn. Ẹ ṣe gan. Ẹ tó ṣe o. Olúwa ló ṣe. Àtàjẹ́ náà, akọ ìbínú. Èwo ṣorí pọ̀ mọ́ tuntun bẹ̀rẹ̀. Fóònù gan-an máa rìn yìí. Bá mi fi sílẹ̀. Bá mi fi sílẹ̀. Sorry. Kí ló dé tí grandma fẹ́ kẹ́ anybody gbé fóònù? Olùkọ́ ti dẹ́ àjá mi bẹ́ni pé. Ṣé mọ̀ pé tó bá jẹ́ pé Sisi ni grandma màá ní boy kan ló pè wọ́n tó ń fi sábọ́ta tó ń fẹ́ ká gbé conversation.
máa wù ẹ́ ṣé máa mi rò kó bí wọ́n ti darúgbó tí ìwọ pẹ̀lú wọn bá jáde lọ síta lórí títì mo sọ pé tí màmá máa fi rí èèyàn bá lọ wọ́n máa padà wálé ni. Gàgbé ṣọ́ọ̀rẹ́ o ìwọ mọ̀ pé màá rẹ̀ ó ti darúgbó. Let her hear that. ẹ wọ́n bọ́ lẹ́nu ẹ̀. Segbowe má kàn tiẹ̀ ó sọ nǹkan lẹ́ẹ̀kan ó ní pé òun àti girama ń pa àwọn ọkọ̀ story. Segbowe ń gbọ́ wọ́n ní ìwà àti girama gbé ẹ̀ ń kọ kí ló ń kọ. ó ní pé òun kọ experience pé girama pé àwọn ọjọ́ ń sọ story kan pé òun á kọ sílẹ̀ for future references. That's very thoughtful of you. ṣé wàá rí kọ. Rárá o, mi ò rí kọ o. Kí ló dé? Grandma rán mi níṣẹ́. Níbo lọ́rùn ẹ̀? Wọ́n ní kí n lọ. Ṣàgówẹ̀ ọ̀bọ ṣògówẹ̀ àbí kí ló ń pè ẹ́? Segbowe. Ṣẹ́gbowẹ̀. Kí ló Kí kàn yín pẹ̀lú tí mo bá pè? Ìgbà wo ni Segbowe àti grandma close by tí wọ́n jọ ń ṣe deal papọ̀? Nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ gan ni pé èyí tẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ó ti tó gẹ̀. Mr. Láríwájú ẹ jọ̀ọ́ mo fẹ́ 5,000 látọwọ́ yín mo fẹ́ kẹ́ fún mi. Màámi kí lè fẹ́ fowó ṣe. Kí ni mo fowó ṣe tí mo fi rán iléèwé mo ṣe máa sọ fún mi pé kí ni mo fẹ́ fowó ṣe. ẹ má bínú màá fi sọ́kàn bóyá tí a bá ti ń padà sílé màá fún yín lówó yẹn. Ta ló bá sọ pé wàá fi 5,000 sọ́kàn mo fẹ́ owó yẹn nísinsìnyí. Màámi nǹkan mi wà bẹ́ẹ̀ ni kí lè fẹ́ fowó ṣe. Máa bí mi ní nǹkan tí mo fẹ́ fowó ṣe. Ẹ wo èmi ò náwó ń sìn o mi ì náwó kankan lọ́wọ́ ń sìn. Ṣé o lè fún mi lówó yẹn ni wọ́n máa bí mi pé mo fẹ́ fi 5,000 sí kí mo fẹ́ fi 5. Ẹ má bínú màmá. Wo lè tí ẹ mọ̀ ṣá. Ó dáa ṣé nítorí 5,000 ni ẹ máa wọ̀rọ̀ ẹ̀yin jẹun yín. Torí ẹ̀ ni o ó dẹ̀ tó torí tó bá fẹ́ fún mi lọ mu wá sìn ni ìwọ wà máa dájọ́ sí. Grandma kí lè fẹ́ fowó ṣe é sìn. Ascol ó ń bí mi ta ló fẹ́ kí n máa bí báyìí. Ìwọ ò ṣe má dá sọ̀rọ̀ tí ọkùnrin. Màámi gbogbo dámà jẹ́ nípa fún mi mọ ibi tó ti jáde ní mọ ọ̀rọ̀ owó 5,000 dẹ̀ di kíní sùn. Káìpẹ́ ẹ fẹ́ fi owó dájọ́ ni. Ọkùnrin ẹ̀ ló fẹ́ fi pè èèyàn ni. 5,000. Má jọ mí lẹ́nu jọ. Bọ́ọ̀ máa fẹ́ fi ṣe máa wọ́n fẹ́ fi gbìyànjú lóru àbí wọ́n fẹ́ gbìyànjú wọn. Má bá mi rojọ́ mi ò fẹ́ jọ́. Ẹ má bínú ẹ má bínú. Ẹ má bínú. You are now talking. Grandma ṣé fẹ́ rajà lójú oorun ni báyìí? Ẹ jẹun Ṣẹ́gbọ́. Mo fẹ́ rà lójú ọ̀la ni kó wá lọ bá mi rà á. Ẹ má dá wọn lóhùn ẹ fọwọ́ yín. Máàmá. Ìwọ ò ṣe gbójú tiẹ̀ sàn kò yé wò mí. Àbí kí ló kàn yín tó yẹ? Màámi ọ̀rọ̀ yà bí mi. Máàmá. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. Ọlọ́wọ́ ṣíbí ṣọkọ yọkọtọ. Àrólé náà ò gbẹ̀yìn ojú ní ọ̀bọ̀bọ̀ ọlọ́pọlọ pípé bàbá rẹ̀ lọ́jọ́. Jùmọ̀kẹ́ ajúmíjú ní bèbí ẹlẹ́yin ju ẹ̀gẹ́ olójú àrédè. Ta ló tún kù níbẹ̀ Segbowe ká pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ àárọ̀ náà lọ. Segbowe. Segbowe. Ìmọ̀ ló ti rí gbogbo kìíní. Búrẹ́dì àtẹyin ni. Segbowe.
lórí tí wàá kàn máa disturb èèyàn láàárọ̀ kùtùkùtù tó ní jẹ́ kí èèyàn sùn báyìí. ṣé ó ti ń ta recharge card ni àbọ̀ tí ń ṣá recharge card kí gbogbo títì. má jẹ́ kí èèyàn gbọ́. gbọ́ pé kí ni. pẹ̀lẹ́ má bínú ó rú àbí. má bínú. ìṣó àárọ̀ mi máa ń rùn. wo kẹ́ fámìlì yìí kan ló dé láti ìlú òyìnbó girama nìkan ló mọ̀. ní fámìlì wa. má sọ fún yẹn o má sọ fún yẹn rárá girama nìkan ló mọ̀. rò pé ó mú pa. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ẹ gbọ́ pé wa àmín bàbá. olúwa ẹ gbà yín wa. àmín. ǹjẹ́ bí ilẹ̀ ṣe mọ́lẹ̀ ní olúwa bá ṣe máa lọ sókè tá a máa lọ sísàlẹ̀ olúwa ìṣọ́ yín ẹ jẹ́ kó máa wà pẹ̀lú wa. àmín. ààbò yín tó nípọn ààbò yín tó péye ẹ jẹ́ kó máa wà pẹ̀lú wa. àmín. olúwa ọlọ́run àṣẹ àwáwí ní tiwa àṣẹ ń bẹ lọ́dọ̀ yín ẹ fàṣẹ sí ìbéèrè wa. àmín. jésù kristi olúwa wa. àmín. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ́ ẹ kú ẹ sà. káàárọ̀ kí ló ń ṣẹlẹ̀ láàárọ̀. Daddy, mommy, please, can you just explain what this is? kí ni gbogbo kọ́tọ̀kọ́tọ̀ ìranù tó bá débi láàárọ̀ tó bá rí kankan ṣe máa fẹ́ kó bọ́ síta kó fún mi láyè. recharge card rẹ Junior. Ma. ibo ló ti wá dúró recharge card sí. Good question. ẹ máa káàárọ̀ léyìí o. ẹ káàárọ̀ grandma. ẹ káàárọ̀ màmá. kí ló dé tí gbogbo yín jókòó jòjòjò bí wọléwọlé báyìí. Mami, ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ nǹkan tẹ́ fi adúrú recharge card yìí ṣe fún mi. ìwọ ọmọ yìí ò lọ́rọ̀ gbọ́ ọ. Mami ẹ fi ọmọ lẹ̀ pẹ̀lú ọrùn àti ẹnu àti gbogbo ẹ̀ kẹ dáhùn nǹkan tí mo bì lọ́wọ́ yìí kí lẹ fi adúrú recharge card tó yìí ṣe. ṣé bó máa dé báyọ̀. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ àbúrò mi tó wà l'Amẹ́ríkà. òun ló dé lánàá sí airport ó dẹ̀ ránṣẹ́ sí mi pé òun ti dé sí airport o òun dẹ̀ need assistant mi. Elédùmarè mami wọ́n ti gbà yín. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n mí ń pé àwọn scammers wọ́n ti swindle lówó yín. mo ní Adébáyọ̀ ó dé láti Amẹ́ríkà lálẹ́ àná ó dẹ̀ ránṣẹ́ sí mi pé ẹrù òun tóun kó dé owó tó wà lọ́wọ́ òun kò lè clear ẹrù náà ó wá ní kí n fi 20,000 ránṣẹ́ sí òun ilẹ̀ dẹ̀ ti ṣú kò sáyè fún mi láti lọ sí bank lọ fowó yẹn ránṣẹ́ sí ó dẹ̀ ní kí n ra recharge card kí n send ẹ̀ sóhun pé tóun bá ti gbẹrù yẹn báyìí ìlọ́po 2 sí 3 ló máa fi. orí ibẹ̀. Oh damn it. Mami wọ́n ti gbà yín. in fact. I am sorry to tell you this. Mami sẹ́ni nọ́mbà ẹni tó pè yín. ó yẹ kí nọ́mbà ẹ̀ wá torí òun náà ló pè mí bẹ́ẹ̀. Junior gba fóònù yẹn kó check messages sent and kini. Ó wà yára yín àbí. bẹ́ẹ̀ni. Kí ni nọ́mbà yẹn o? Dale. 20,000. Mami. Hello? 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 Who is this place? O gbọ́ voice mi, o ní wrong number. àfìgbà tó ń fa wọ́n rún yín ni kò ṣe pọ́n gbà yín. Mami ẹ ṣe ráyé yín tàwa.
wọ́n ti gbá mi. wọ́n gbá yín sẹ́. gbogbo 15,000. simple and pure wọ́n gbá yín. Adébáyọ̀ tẹ̀yìn sọ̀rọ̀ yìí bíi 2 weeks ago lè ń bọ̀ lẹ́sẹ̀ sọ̀rọ̀ náà. Ó lóun ti relocate lọ sí Italy. Iṣẹ́ ti gbé lọ sí Italy. Ọ̀la Adébáyọ̀ kan pè yín gbóná wà ní. Ẹni sọ̀rọ̀ Ọláníwájú ṣé màmá la máa blame tí kò bá ń ṣe lè náà tó ga tó lo common sense ẹ̀. Not thinking. Ṣé kò yẹ kó mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà á tẹ Segbowe wẹ́wẹ́ ó máa dákun gẹrun ẹ̀ yẹn. No, because irun yẹn ti bo brain ẹ̀ mọ́lẹ̀ kò jẹ́ kó máa ronú bí ọlọ́pọlọ ṣe ń ronú mọ́. Màmí wọ́n ti gbá yín. I don't know. Ẹ gbọ́ o kẹ́ẹ̀dẹ̀ máa wó o. Ọmọ yẹn ló sọ fún mi pé kí n má sọ fẹ́ nìkankan o. Kódà ó ní kí n má sọ fún ìyá òun. Bèlè tí ìwọ pàápàá. Ó ní ò jẹ́ kí n sọ fẹ́ nìkankan. Sọ fẹ́ nìkankan. Tètè sọ fún nìkankan sí ni. O ìyẹn tẹ̀sẹ̀ sọ́dún ẹ gbọ́ grandma 5,000 tí mo fún yín lálẹ́ àná ẹ jọ mo lérò pé ẹ tí fi ra káàdì bóyá kẹdá tèmi yẹn padà wáyé. 5,000. Mo ti fi yẹn rajà tí máa ta lọ́jà òru. Grandma. Mo sọ, mo ní grandma fẹ́ rajà nínú àlá wọn. Grandma, mo trust you. Ẹja wọlé kẹlẹ fún 5,000. Ẹ̀rí níwájú àwọn ọmọ yín lẹ sọ́ra yín di ẹ̀wọ̀n wọ́n tẹ̀ mọ́ lè ṣe. Ságbẹ́gbẹ́ Júmọ̀ ní bá ti máa da dùbúlẹ̀ tí wọ́n fún lẹ́gbàá. Jùmọ̀kẹ́, èmi, Júmi, grandma mà ní. Màmí ọmọ ẹ lọlé ẹ lọ pariwo ní màmí. Ní kò gbọdọ̀ sọ pé ẹ fọ́nbù ni ẹ fọ́nbù gan. Díẹ̀ lọ gbọ́ tẹ̀yẹ̀ gba 5,000 naira tèmi kọ́ tó tún fi ṣẹ́jú jáǹkà. Ṣé ìyá ọkọ ẹ̀ ló ń bóyún sí tòun fún ẹ̀rín bẹ́ẹ̀ ní tiẹ̀? Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o.